ó ga o ilé ayé ìgànṣá bàbá Kọ́lá Olóòtú sọ̀rọ̀ díẹ̀ nípa bàbá olóògbé Rukayat Gawat iyún Alhaji Gawat tó di àwátì nìkan bíi ọdún 12 báyìí sẹ́yìn. Ilé ayé iṣẹ́ Ọlọ́run àwa márìdì ni bó ṣe wọ Ọlọ́run ló ṣe ń ṣọlá ẹ̀. Bàbá Kọ́lá Olóòtú tún bá wọn ìdílé Gawat kẹ́dùn ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ àjálù eléyìí tó tún ṣẹlẹ̀ sí ìdílé wọn pẹ̀lú ìròyìn ikú Rukayat Gawat tá tún gbọ́ nìkan bíi ọjọ́ 3 sí 4 sẹ́yìn báyìí. Ó lágbára ìròyìn àjálù burúkú ni àmọ́ kábíyèsí Elédùmarè bó ṣe wù ló ṣe ń ṣọlá ẹ̀. Wọ́n ní lásìkò tí Alhaji Gawat sì ń lò gbà bàbá Kọ́lá Olóòtú ní lásìkò tí Alhaji Gawat sì ń lò gbà wọ́n ní ó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú látàrí àwọn ẹ̀bùn ọlọ́kanjọ̀kan lóríṣiríṣi tí wọ́n máa ń jàǹfààní lórí ètò tó máa ń ṣe ní gbogbo àsìkò àwẹ̀ lọ́dọọdún kó tó wá di wípé ìṣẹ̀lẹ̀ àjálù ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ burúkú yìí ó ṣẹlẹ̀ sí ìdílé wọn tí Alhaji Gawat wá di ẹni àwátì látọdún 2012 títí di àkókò yìí tí wọ́n sì gbọ́ nǹkan kan nípa ẹ̀ bóyá ó kú ni o bóyá ó yè ni o bóyá àwọn agbénipa ló gbé pa ni o bóyá àwọn kidnappers ló gbé ni o kò sí nǹkan kan wọ́n gbọ́ information kankan nípa ẹ̀ títí di àkókò yìí ó lágbára ilé ayé Ọlọ́run ṣáà máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Ẹ̀yin èèyàn mi mo tún kí yín káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television ṣe dáadáa ni mo tún bá yín ní dédé àsìkò yìí. Ẹ má jẹ́ ń làágùn jìnnà ẹ má jẹ́ ń gbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán bàbá Kọ́lá Olóòtú wọlé ká tún gbọ́ ọ̀rọ̀ díẹ̀ tí wọ́n sọ nípa bàbá olóògbé Rukayat Gawat àti bí wọ́n tún ṣe bá ìdílé yìí tí wọ́n bá wọn kẹ́dùn nípa ìròyìn ikú Rukayat Gawat. Fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ àjọwò. Nígbà tí igi tútù bá ń wó tí gbígbẹ sì wà lórí òró ominú akọni nígbà táwọn ọmọ kéékèèké bá ń kú táwọn àgbà tó darúgbó kùjẹ́kùjẹ́ sì wà nílẹ̀ ominú akọni kọni kábíyèsí Olódùmarè. àtún ti gbọ́ kú gbajúgbajà olórin alásàlátù kan ọmọ kékeré léńjẹ ó kú lọ́sàn-án gan ọba mákin ó kú ń kòtòkòtò ọba Ẹ̀gbá. bàbá tó bí ni wọ́n ń pè ní Gawat bàbá rẹ̀ ọ̀rẹ́ wa ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni lórí tẹlifíṣàn lẹ́kọ̀ọ́ níjọ́ tí Gawat ń lo dáúlà kò tí ì sí sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ ẹlẹ́bùn rẹ̀ tí máa tọrọ bí rẹ̀ kò tí ì sí gbogbo sàmánì rẹ̀ inú àwẹ̀ yẹn ní o 30 ọjọ́ inú àwẹ̀ yóò dàbí oṣù 6 ni láti bẹ̀rẹ̀ àwẹ̀ sí parí wàá wò báwọn èèyàn ó ṣe máa jẹlẹ̀ tí wọ́n máa jẹ mọ́kà tí wọ́n máa jowó ńláńlá inú àwẹ̀ ní tẹlòmíì máa dá inú àwẹ̀ ẹni tó rò pé òun ò lè dé mọ́kà láéláé ni ó jẹ mọ́kà kọ̀pẹ́ kò jìnnà lọ́jọ́ kan òun ní wọn lọ́gbà pé kan lọ́ba jáde láti bí ọdún 12 àyún ni wọ́n gbọ́ òun ọ̀rábọ̀ rẹ̀ wọ́n ní a rí mọ́tò wọ́n ní a rí igbá wọ́n ní ara wọ́n pe fóònù ẹ̀kọ́ lọ́mọ́ ọ̀rọ̀ náà ní agbára púpọ̀ ó ṣòro wádìí àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé ọ̀rọ̀ tó le díẹ̀ ni kábíyèsí Olódùmarè báwọn agbénipa ní àmọ́ ọlọ́mọdé aráàrin fẹsẹ̀ sí látọdún 12 àyún ni wọ́n rí wọn ọ̀rá bọ̀ Rukayat Gawat tọjọ́ ọmọ rẹ̀ ó dárò ó sunkúnsunkún nígbà ó dẹ̀yìn ọdún 4 gẹ́gẹ́ bí sẹ̀ríà mùsùlùmí ó ṣe ìrántí bàbá rẹ̀ ó ṣèdárò bàbá rẹ̀ èèyàn ní sẹ́ni tí ọ̀wá kú kí wọ́n rí pó kú èèyàn wa máa ń sòkó ẹni tí ò kú. wọ́n ní ohun tó fi Islam ṣẹ̀ríà wí ni wípé tí wọ́n bá ti wá àyàn lẹ́yìn ọdún 4 tí wọ́n ò bá ti rí wọ́n ní kí wọ́n pín ogún ẹ̀ ìyàwó ẹ̀ free láti lọ fẹ́ ọkọ mi. kábíyèsí Ọlọ́run. that is to say tí wọ́n bá wá àyàn fódìdí ọdún 4 tí wọ́n ò bá fi rí ó ti ní kélẹ̀ ṣùgbọ́n wọn ò rókù wọn ò ráàyè. Rukayat látọdún 12 títí ń kó pa tí ń kó rọ òun àtàwọn àbúrò òun là kọ́ bí ọmọ ọdún mélòó ń bàbá wọn náà bí ká máa sọ̀rọ̀ ọrú wa bá gbà lọ́rẹ̀ wa ń bàbá wọn kábíyèsí Ọlọ́run. Rukayat Gawat náà làwa gbọ́ wípé ó ṣàìsàn ráńpẹ́ lọ́ba sùn ní òjì mọ́ mínítì ní tòótọ́ wọ́n ti sin wọ́n ti sin Rukayat. Ọlọ́run tó ọjọ́ kan là á joyin tó yin rání lẹ́nu ọjọ́ kan là á jàdò tádò dùnmọ̀ràn ìlé mọ́ gba lẹ́sìn ní lọ́dọ̀ ọkú o ọmọ ọdún mélòó ń Rúkà tọ́ba sọ pé kò tí ì yá ní ìsìn kọ́ ọmọ pé ikú bá dé kò sí ntọ́kàn pẹ̀lú ní ìsìn kọ́ sí ntọ́kàn kú àlùmọ́ntù ikú tí ó fi bàbá lẹ̀ tí ó fi ìyá lẹ̀ tí ó mọ ọmọ ikú tí ó fi bàbá lẹ̀ tí ó fi ìyá lẹ̀ tí ó wà á mọ́mọ́ ọmọ ó rò pé kọ̀ọ̀mọ́ ti ń ṣe ni. má gba lẹ́sìn ní lọ́dọ̀ ọkú má palẹ̀ mọ́ bíi pé yóò yá lọ́la. kábíyèsí Ọlọ́run. ẹ wo gbogbo bórin ọmọ yìí ṣe dùn tó gbogbo ségédé tí fi ń gbórin kalẹ̀ gbogbo composition arrangement ẹ̀rín ni 24/7 bẹ́ẹ̀ rí láàárọ̀ bẹ́ẹ̀ rí lọ́sàn-án bẹ́ẹ̀ rí lálẹ́. mi ò rí bí ó ti bínú rí àfikọ́mọ rẹ́rìn wẹ̀rẹ̀
àwọn àtẹ̀yìn mọ́kà rẹ̀ tí màá tàn yinrin ó ti gbé gbogbo ọ̀dọ́run ó tún dijọ́ ọ̀gbẹ́ǹde àlùkìyámọ̀. Rukayat Gawat bó o délé o kílé o. Ó lágbára ilé ayé àwọn làwọn míì ṣe máa sọ wípé ilé ayé asán ni torí mo fẹ́ dogun ọjọ́ kan náà ló mọ̀ kálukú kò sí sẹ́nibọ̀dì tó mọ̀ ìgbà tí Ọlọ́run kádàrá wípé yóò jábọ̀ àbí tí yóò jáde láyé ọ̀nà ṣe ní ká máa ṣe dáadáa ní gbogbo ipòkípò tá a bá wà gẹ́gẹ́ bí ohun tí bàbá Kọ́lá Olóòtú sọ ikú tó ní wàásì bẹ́ẹ̀ ni ikú tó ní wàásì ó tó ní wàásù ó tó ní àrọwà fún gbogbo wa pátápátá wípé bó dọjọ́ kan ọjọ́ kan gbogbo wa pátá òun náà ni ó di àbẹ̀gbé gbogbo alápàdà dàbẹ̀gbé ẹ jẹ́ k'Ọlọ́run àdúrà ní ká mọ̀ gbà wípé k'Ọlọ́run dákun kó jẹ́ kí ikú kó ka iṣẹ́ rere mọ́ gbogbo wa lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ẹ má bá mi sọ opinion ti yín sí comment ẹ sì má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook link tó wà ní comment section video ó máa gbé yín tààrà lórí Facebook page wa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun subscribe button kan wà lábẹ́ fọ́nrán ẹ máa bá mi click lọ lórí kẹsì máa bá mi like and share fọ́nrán kó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.